ẹ̀rẹ́nu yọ ọmọ. Kékeré kò délé o bó o ní ìlú òyìnbó tẹ́ ń lọ ìbáyìí wọ́n ní ìlú tó dáwó fún yẹn ní kọ́bọ̀ lọ́wọ́ nínú gbogbo ẹ̀. òun ra adó èkìtì àti àwọn jáwó fún ọ ní kó o bá ń padà bọ̀ wọ́n dà. ẹ má lo káràkà. pink bag nìkan wà lè káyé wọ́n bá lè pink ni wọ́n ní pé ẹgbẹ́ pink bag káyé yín lè pink. ayé tí ọ̀rẹ́ ẹ̀ dùn fún rẹ́ẹ̀dì. rẹ́ẹ̀dì ò bá dáa ọlọ́mọdé arógun rẹ́ẹ̀dì bọ̀ pink dá lóòótọ́. àmọ́ ká má parọ́ ojú ń ro mí torí tí n bá fi lọ pé yọ jí ọ torí màmá rẹ ń bẹ láyé gan ìyá ń jí ọ ká tó wá sọgbà tí bàbá rẹ kú mo tún wá fẹ́ fi ọ́ lè rìn ìlú èbò ìyá ọmọ ìjọ ọmọ òrukàn o. wọ́n tẹ̀ wá tó sọ pé kì í ṣe ìlú gidi náà lẹ̀ ń lọ pé Cairo lẹ̀ ń lọ. kódà kó ṣe kú tọ́ ló ń bo nìyá rẹ lọ rí lẹ́yìn Adó àti Ìbàdàn. wọ́n lé 2000 lẹ́mọ̀ gbà sálárì wọ́n lẹ́gbàá lẹ́mí yóò fẹ́ gbọ́n wọ́n lè ilé kan yín lẹ́mọ̀ fọpátá gbogbo àwọn obìnrin sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.